ó tún máa dákùn tó wà oṣù yìí mo lọ kọ́ ọjọ́ nítorí torí ọlọ́run ṣàánú mi ànírógún ẹkún o gbà fún ọlọ́run o má jẹ́ kéèyàn kankan tó kó bá rònú ẹ̀ torí ọlọ́run wo ànírójú ẹkún tó sí ṣàánú mi jọ ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ṣé nǹkan mi ò sí bẹ́ẹ̀ wọ́n ní kó bọ́ta mo rò kó ya wèrè rí nǹkan bí wà bẹ́ẹ̀ ni. ẹ káàsán. ẹ káàsán. èèyàn mọ́ ń pè Mr. Busile. láti wo. ìyáwó ni Dr. Mustapha Asrop ni mo ti wá. dókítà mi nìyẹn. pápá nìkan wò fún mi. ṣe. o ṣe o ìyá ti bá bínú o. o ṣe o. òṣàlá ti dán ọ láre iṣẹ́ tí mo fún yín pé kẹ́ ẹ lò ní àkókò tí mo ní ẹ lò léyìí tó ṣe pé ọ̀rẹ́ rẹ àti ìyàwó rẹ ni wọ́n ṣe ohun tó tọ́ ṣe ní aago tí mo ní ẹ ṣe ẹ bọ òfin nítorí èmi pàápàá wà ní àyìn tí mò ń ṣàwọn ìpèsè kan lọ́wọ́ àfẹ̀mọ́jú lásìkò tí wọ́n ló dé tí o ṣe ohun tó ṣe pẹ̀lú ìyàwó rẹ nígbà náà dẹbọ tó fìn tẹbọ tó dà wo àwọn ẹlẹgbẹ́ ìyàwó rẹ àwọn náà dúró tì gbágbágbá tí wọn ò fẹ́ kó lọ́mọ láyé àwọn náà ló táwọn náà ń dì tó fi lọ jáde ní ọjọ́ náà gan wo àṣepọ̀ tí wọn àtìyàwó rẹ ṣe láfẹ̀mọ́jú ọjọ́ náà òun ló di jọ mí lójú bẹ́ẹ̀ ni ìwọ ló ní jọ mí lójú o jọ mí lójú ọmọ rẹ ni bẹ́ẹ̀ ni má ṣiyèméjì rárá o. ìyá òṣà ńlá mi kí ni ti máa ń ṣe dáadáa ṣe rí ọlọ́màjẹ tẹ ọ ẹ ti ń gba ìbọn ọlọ́màjẹ tẹ ẹ tẹ ẹ fi àtẹ́tẹ́ dì èyí tí mo bá sí báyìí ẹ jẹ́ ń ṣe kí n máa lọ ẹ má tún dá ọ̀rọ̀ kún ọ̀rọ̀ ẹ má fi ìyà jẹ ọmọbìnrin yìí ẹ mẹ́nu kò ní wọn bímọ wọn ẹ mẹ́nu kò ń bẹ̀ ẹ mẹ́nu kò ń bẹ̀ o. ọmọ mi fọkàn ara rẹ balẹ̀ gbogbo tó ń ṣe ló yé mi kò sẹ́ni tí ó ṣe tí ò ní bara jẹ́ ṣùgbọ́n mo fẹ́ kó o mọ̀ dájú pé awo funfun ni mí mi ò sì ní fi bọ́kànbọ̀kan nínú bẹ́ẹ̀ mi ò ní gọ sẹ́yìn ìka kan òrìṣà ńlá ti fi dá mi lójú pé wọ́n lórí jọ mí lójú. mo mọ pé ṣáfẹ́ tẹ́ṣá ẹ ṣáà ń roko ẹ̀tẹ́ ìṣá ẹ ṣáà ń tẹra mọ́ ẹ ló ṣe ọ̀dẹ́lẹ́pẹ̀ mi ni ọ̀dẹ́lẹ́pẹ̀ mi mi fi gbá sínú gbá mi fi àbí kí lè gba àwọn Yorùbá wọlé sọ́nà ẹ̀dú tá a ṣoògùn fún ìyàwó mi tá a ṣoògùn fún ẹ má jẹ́ nílá òkè ẹ̀yà àbí kí máa jọ lójú o. kókó lọ jẹ bẹ́ẹ̀ kókó lọ jẹ bẹ́ẹ̀ kókó lọ jẹ bẹ́ẹ̀. ṣé ìwádìí ẹ̀rù bà mí kí ni mo ṣe kébì náà máa ké nítorí Ọlọ́run kí ni. kókó lọ jẹ bẹ́ẹ̀. Bùsùyì ọ̀rọ̀ ayọ̀ lélẹ́yìí ọ̀rọ̀ ò kì í ṣọ̀rọ̀ ẹkún mọ́ àbí ṣé bí rìsọ́ọ̀tì DNA test tẹ́lẹ̀ ṣe lélẹ́yìí ìyẹn ni wípé ẹ̀jẹ̀ mi ni jọ mí lójú Bùsùyì ìwọ ló bí jọ mí lójú Ọlọ́run wà tóbi lọ́ba dúpẹ́ tó máa jẹ́ kí tèmi ó gbé Ọlọ́run mo máa dúpẹ́ mo máa yìn ọ́ ọ̀rọ̀ ayọ̀ lélẹ́yìí wá o lè dá mi mo dúpẹ́. obìnrin bá tilẹ̀kùn tọlọ́kùnrin tó lè ṣe obìnrin bá fi pamọ́ tọlọ́kùnrin tó lè rí àṣírí obìnrin rẹ̀ ọkùnrin ẹ̀ múra kó lè àṣírí obìnrin rẹ̀ ọkùnrin ẹ̀ múra kó lè àṣírí obìnrin rẹ̀ ọkùnrin ẹ̀ múra kó lè obìnrin bá tilẹ̀kùn tọlọ́kùnrin tó lè ṣe obìnrin bá fi pamọ́ tọlọ́kùnrin tó lè rí àṣírí obìnrin rẹ̀ ọkùnrin ẹ̀ múra kó lè. omi kò lápá omi kò lẹ́sẹ̀
omi ń wọ̀nyàn rìn gẹ́rẹ́rẹ́ ta ló sọ pọ́kùnrin lágbára lọ́dọ̀ obìnrin mo fẹ́ bí ilẹ̀ rẹ̀ wí fún mi obìnrin bá tilẹ̀kùn tán lọkùnrin tó lè ṣí obìnrin bá fi pamọ́ tán lọkùnrin tó lè rí àṣírí obìnrin ọkùnrin ẹ̀ múra kó lè. ènìyàn ń wo ojú ọlọ́run ń wọ ọkàn ojú lásán la rí a ò mọnú ẹnikẹ́ni àṣírí obìnrin o obìnrin ló mọ̀ o obìnrin bá tilẹ̀kùn tán lọkùnrin tó lè ṣí obìnrin bá fi pamọ́ tán lọkùnrin tó lè rí àṣírí obìnrin ọkùnrin